adúpẹ́ fún Ọlọ́run adúpẹ́ ní ẹ̀kan sí àpárapẹ́ gbọ́dọ̀ alhamdulillahi rabbil alamin asáàdì Ọlọ́run bá kó ní ọdún èsù ẹni ẹ̀kọ́ ẹni ìgbé Ọlọ́run ti kúrò inú ìgbésí ayé wa agbá bẹ̀rẹ̀ kù bá jẹ̀mí náà lórúkọ Ọlọ́run ọba aláǹdàgbọ́ níkẹ́ ọba tó tó wù náà lẹ̀ tó ní kí a máa bẹ́lẹ́bẹ́lá ilé ìrìnbá náà ní adúpẹ́ fún Ọlọ́run bá kọ́ má dáwọ́ ìsọ̀rọ̀ tó ní ara wa ọ̀rọ̀pọ̀ jímà Ọlọ́run ti ká síláyé Ọlọ́run sì lónìí gbìyànjú tí a síláyé ọba tí a wá dúpẹ́ fún yìí náà ni ọba olóore tóore rẹ̀ bu aya tó pé inú oore rẹ̀ náà ni pé ó pè gbogbo nǹkan òun ló kádàrá gbogbo nǹkan bó ṣe wù ọba yìí gbogbo nǹkan pátá ni ìmọ̀ rẹ̀ gbáwájú lórí gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ lórí ilẹ̀ ayé ọba yìí òun ló ní ìpìlẹ̀ gbogbo nǹkan olóńlá rẹ̀ òun ló sì lópin ẹ̀ kíní kan pamọ́ fún inú sánmà àtilẹ̀ wúyẹ ọkàn wa kò pamọ́ fún ọba yìí náà ní agbàgbọ́ tọkàntọkàn ọba yìí náà là ń wá lónìí lọ́dún gbogbo ṣe wa ọba yìí náà lọ́ba tí a ń túbọ̀ lọ́sọ̀dọ̀ ẹ̀ táwọn afúrúyìn lọ́sọ̀dọ̀ ẹ̀ ọba yìí náà là ń sáádé kúnnùkú tí jẹ́ aburú ọbẹ̀ lórí aburú ẹ̀mí ọlọ́mọsálà wà ń bẹ̀ gbogbo tí jẹ́ aburú tọmọ ẹ̀ díẹ̀ tàlìjẹ̀nu ọlọ́mọsálà wà ń bẹ̀ ọba yìí oní àlájẹ́ ìpinnu sánmà kò pé méjì ọkàn náà ni kò lórúkọ lọ́ba kan ọba yìí ẹni ọba fi mọ̀nà ní ọmọ jẹ́ ni mọ̀nà ẹni ọba yìí bá sọnù kò sẹ́ tó lè fóun tẹ̀ mọ̀nà láéláé ọba yìí oní àlá tó jẹ́rìí pé òun lọ́rùn àná Muhammad ṣẹ́ sallallahu alaihi wasallam bó ṣe rán àwọn ànábì Ọlọ́run tó síwájú ẹ̀ níṣẹ́ àti jẹ́rìí pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam aṣíwájú wa ni àfá wa ni atọ́nisọ́nà wa ni àríkọ́ṣe wa ni ẹrú Ọlọ́run ni òṣìṣẹ́ Ọlọ́run ni Ọlọ́run náà sí gbogbo ọmọ ẹ̀dẹ́ nìyàn pátá lẹ́yìn nìkan sílẹ̀ ìkẹ́ Ọlọ́run orí àjẹtán ọlọ́pàá bá ànábì Muhammad sallallahu alaihi wasallam kó máa bá àwọn ará ilé ẹ̀ tí wọ́n gbàgbọ́ tọkàntọkàn àtàwọn ará àti gbogbo ẹnikẹ́ni tí ó gbogbo lójú ọ̀nà rẹ̀ láti pàtó Ọlọ́run bá ti sọ́ di òjíṣẹ́ Ọlọ́run títí tọ́lọ́run yóò fi jogun ilé ayé àti tí bẹ́ẹ̀ abẹ́ Ọlọ́run bá Allah àtà ń bẹ̀lá ilé náà táà ń jẹ́ mùsùlùmí Ọlọ́run sì wá ní ọmọlẹ́yìn rẹ̀ fún ànábì Muhammad Ọlọ́run jẹ́ ká bá wọlé ọlá ilé ọlá wọ́n sẹ̀ síbẹ̀ fún wa. tí a bá wo a rí pé àkọlé tá a fi ń bára sọ̀rọ̀ lọ òun náà ni asbab فقدان السلام والأمن في العالم أسباب فقدان السلام والأمن في العالم كنا وان كدو سكوفا tí ilé ayé fi pòfo àlàáfíà àti fọkànbalẹ̀ kí ni àwọn okùnfà tí ilé ayé fi pòfo àlàáfíà àti fọkànbalẹ̀ òun là wá ń yẹ̀ wò lọ a rí pé oríbitá tẹnumọ́jú níjẹjọ náà nínú ẹni pé azolim àbòsí ìyanra ẹni jẹ́ ìfọlágbáni lójújáyé ìwà kí ló ṣe kò sí tí ilé fojú ẹ rí tí mẹ́lórí láyé lẹ́ni nínú àwọn kan tó bí àìsí àlàáfíà nìyẹn a ó sì rí i pé ìpàdé àgbáyé tí wọ́n bẹ̀rẹ̀ General Assembly fún àwọn UN tí wọ́n ti ní New York tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí ayé ń bẹ ńbẹ̀ gbẹ́mbà láǹfààní àti lísìn sí wọn tábọ̀ tí wọ́n ń sọ tí wọ́n ń discuss a rí i pé tí ó dín ní 80% only crisis in the world. The crisis in the world. Àwọn wàhálà tí ayé rán òun náà ni àpérò wọn dálé lórí kálukú gbé tiẹ̀ lọ síbẹ̀. President Goodluck òun náà gbé tiẹ̀ lọ.
ìtọ́jẹ́ lógún jùlọ ọ̀rọ̀ Boko Haram, ọ̀rọ̀ security jẹ́wọ́ bá wa dá sí yóò ti yíwọ́ àti bẹ́ẹ̀ 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 lọ. láfiri pé ọ̀ràn yẹn ni kí a wá ọ̀nà àbáyọ fún wàhálà ilé ayé. ṣùgbọ́n lẹ́ni àtúnyà bàrà díẹ̀ kó ní díẹ̀ àkọlé tá ń bá lọ yẹn. a ó rí i pé ọjọ́ bíi mélòó ló kù tí a fi mark tàbí ká sọ pé ìrántí ìgbà tí orílẹ̀-èdè wa Nàìjíríà tó gba òmìnira tó jẹ́ àṣà wa ní ọdọọdún. ọdún mi ń bẹ á ṣe ayẹyẹ rẹ̀ táyé ọgbọ́ táyé ọmọ gbá nǹkan kan ń lọ lọ́wọ́lọ́wọ́ Nàìjíríà. ìjọ mi ń bẹ látara tá a bá ń bá yí á ṣe ayẹyẹ rẹ̀ bí ẹni tí ń ṣe ọ̀fọ̀ pé ká má ṣàlàyé ṣe gbogbo ẹ̀ àmọ́ pé ìjọba ò lè má fún wa ní ọlùdé. wọ́n ti declare Tuesday tó ń bọ̀ as a public holiday láti máàkì Independence Day tí ó di ọdún 53 tí Nàìjíríà gba òmìnira. torí díẹ̀ ọ̀rọ̀ wa tẹ̀lé náà á tẹnu mọ́ ọ̀rọ̀ òmìnira yìí. kí ni gbólóhùn òmìnira jẹ́ ń sọ ẹ̀ kí ló túmọ̀ sí nínú èdè, kí ló túmọ̀ sí lọ́dọ̀ àwọn amòfin, kí ló túmọ̀ sí nínú ètò ìjọba àgbáyé. eléyìí ni agbègbè tí a fẹ́ wòye sílé ni. nínú èdè Lárúbáwá gbólóhùn tí Lárúbáwá sábà máa lò fún òmìnira jùlọ òun náà ni al-istiqlal. al-istiqlal istaqalla yastaqillu istiqlalan. kí ni túmọ̀ eléyìí tí Lárúbáwá sọ yìí pé istaqalla fulan lágbájá gba òmìnira ìtumọ̀ ni pé infarada bi amri ma aw infarada bitadbiri amrihi. tí ma sọ pé istaqalla fulanun ohun tí ń bẹ ní abẹ́ kápá kan tẹ́lẹ̀ tí ò lè darí àlámọ̀rí ara rẹ̀. ìjọ ẹ tí wọ́n ń bẹ ní abẹ́ kápá rẹ̀ báwa ni mo yọ̀ǹde ìyọ̀ǹda yìí ìgbà mi bẹ a máa jẹ́ wọ́ọ́rọ́wọ́. mo yọ̀ǹde mo fírí ẹ máa lọ mi ò dá sálámọ̀ rí ẹ mọ́. lọ́dọ̀ lọ́wọ́ pé al-yawm istaqalla fulani lẹ́ni lágbájá gbòmìnira o ó ti lè dá dúró pẹ̀lú ara rẹ̀. ìgbà mi ń bẹ ìgbà òmìnira máa jẹ́ tìpá ti kúùkù ó ní kó lábẹ́ mi rárá omi ò sì lábẹ́ yín mọ́. wọ́n wá jọ dàrú títí tí ó fi mórí bọ́ lábẹ́ ẹni tí ó fẹ́ kó mórí bọ́.
wọ́n ní istaqalla fulanun bikuwa gbogbo agbára lọ́lọ́ tó fi mórí bọ́nú wàhálà tó wà nù amúnisìn tó wà. yẹn náà làwọn náà máa lò tábà kọ́ ọmọ níṣẹ́ wọ́n lò sí freedom ọfẹ́ gba òmìnira kó ní ọ̀dọ̀ ọ̀gá ẹ̀ iṣẹ́ tá a láàkọ́ náà fẹ́ máa dá ṣe láì lábẹ́ ọ̀gá ẹ̀ mọ́. bẹ́ẹ̀ náà ní orílẹ̀-èdè náà máa gba òmìnira tí wọ́n bá sọ pé istaqalla baladuma pé orílẹ̀-èdè kan gba òmìnira obìnrin pé orílẹ̀-èdè yẹn kò dádúró tẹ́lẹ̀ ó ń bẹ ní abẹ́ ìjọba kan. ọ̀nà òye máa wà gbà wá sáyé ọ̀nà méjì ni. ọ̀nà àkọ́kọ́ ó ní kí ìjọba ìlú míì látara agbára tó ní kó wá jẹ gàba lélu kan lórí ìlú yàn wá lágbára àti lépo yẹn náà ń pè ní alistimar colonization ọ̀nbẹ ní abẹ́ ìlú kan tó jẹ gàba lé lórí torí abilán tá à ń pè ní colonial masters ìgbòmìnira kan yẹn ìgbà mi ń bẹ ìlú kan náà ni wọ́n jọ wà sùn wọ́n fi ìnira mú àwọn kan ń bẹ wọ́n ń béèrè nǹkan nù ìlú yẹn wọ́n ò fún wọn wọ́n lè papọ̀ lédè wọ́n lè papọ̀ láwọ̀ wọ́n lè má papọ̀ lédè ṣùgbọ́n lù kó wọn pọ̀ wọ́n ní nǹkan kan tí wọ́n fẹ́ lọ́dọ̀ ìlú yẹn fún wọn wọ́n ní afẹ́ gbòmìnira wọ́n lè sọ nítubínúbí kí wọ́n foríkorí kí wọ́n rókè ẹ̀jẹ̀ wọn máa lọ wọ́n lè di wàhálà tí ó dogun tánà tí wọ́n bá yà bẹ́ẹ̀ àná ní orúkọ wọn náà gbòmìnira àná òdùdí ìlú gbogbo ẹ̀ náà ní ṣẹlẹ̀ lórí ayé òmìnira tàwátàwá gbà ìlú míì ló wá jẹ gàba lé wa lórí níjọ́ tí àwọn alágbára lé ayé ń jẹ gàba lé ayé lórí káàkiri àgbáyé àwọn ará west tí wọ́n ń lo agbára lórí ọmọ ẹ̀dẹ́ ènìyàn làkóso abẹ́ wọn lẹ́yìn yẹn lọ́wọ́ di pé ńgbà tó di pé àwa náà gbọ́n tá a dàgbàsókè tá a ní àwọn amòye àwọn ọ̀jọ̀gbọ́n àwọn èèyàn ńláńlá láàrin wa ní àforíkorí pé ó yẹ ká kó ní abẹ́ àwọn amúnisìn gẹ́gẹ́ bí àwọn ìlú yòókù náà ṣe ń kó lábẹ́ amúnisìn. ọ̀tá bá wo ìṣẹ̀lẹ̀ Sudan bí ọdún mélòó sẹ́yìn ìlú kan náà Sudan lápapọ̀ àti south àti north ìlú kan náà ni wọ́n lápapọ̀ ṣùgbọ́n wọn ará South Sudan ní dìde afẹ́ ya wọ́n fa wọ́n já wọ́n padà ya náà ni níbi ọdún mẹ́jọ sẹ́yìn inú máàpù àgbáyé ó ti jẹ́ Southern Sudan lẹ́ni ó ti wà inú máàpù àgbáyé irú ẹ̀ náà lọ́fẹ́ ṣẹlẹ̀ ń lu wa ní 70s
tó bí ogun Biafra tí ìrànlẹ̀ rálẹ̀ rẹ̀ ò tí ì tán lẹ́dí sí i pẹ́pẹ́ bá rí yánjọ́ náà ní ìlú mi ni wọ́n á jẹ́ bàbá ẹ lọ sí Anambra state kò jẹ́ state mọ́ ìlú mi nu tá a máa gba abodè kọjá ṣùgbọ́n lọ́wọ́ bá àlekẹ́ ọlájọ́ náà lọ́hùn ọkẹ́ Nàìjíríà látara àánú ẹ̀ àdúrà àwọn ẹni ọlọ́run paná rẹ̀ ìyẹn lára òjá tó ń pa lọ́nìsìn 2015 abẹ́lẹ́ ọba Allah ọba tó fi ìfẹ́ rẹ̀ so wá pọ̀ kó má fi ìbínú ẹ̀ tú wa ká àsopọ̀ títí lọ bí 100 ọdún tá a la fẹ́ já gbólùfẹ́ rọrùn àwọn yẹn ti jọ gbé níbi 100 ọdún sẹ́ńtírù kan àti wọnú ara wa Haúsá ọwọ́nú Yíbò ọwọ́nú Yorùbá ọwọ́nú Yíbò Yorùbá ọwọ́nú Haúsá ọwọ́nú Yorùbá abẹ́ Ọlọ́run ọba Allah tó yí pé òun lọ́mọdé tó fi kó wa pọ̀ gbogbo àti à ń la gbogbo tí à ń kọrin kílù ìpín ìrọ̀lọ́ mọ́gbà fún wọn o gbogbo ohun tí ọba ní jẹ́ ó pín iná ni kò fi nu àwọn aṣíwájú wa eléyìí ní ìtumọ̀ tí a ń pè ní wọ́n colonize àwọn èèyàn wọ́n ń gba òmìnira ṣé ìlú tó wá láti ta ni la fẹ́ gba òmìnira kó lọ́wọ́ ẹ̀ àbáwọn tí wọ́n dé nu ilé a fẹ́ gba òmìnira kó lọ́dọ̀ ìjọba wa náà fẹ́ dá wa méjèèjì ni a ń pè ní istiklal ṣùgbọ́n ìgbòmìnira tá ń sọ yìí ó ṣe pàtàkì pé gbogbo ẹni tí ó bá ti ní òmìnira fọlùfọlù ní ń jẹ yẹn gọlúgọlù kò lè dá dìtámì kò lè dá ṣe nǹkan kan láti inú ẹ̀ wá àbí pẹ̀lú ìyọ̀ǹda ẹni tó jẹ́ ọ̀gá ẹ̀ nígbà bá wá pé orílẹ̀-èdè lórílẹ̀-èdè tí ò lè dá ṣe nǹkan kan àfìgbà tí ọ̀gá ẹ̀ bá tó fọwọ́ sí a rí pé àbùkù ní ìyẹpẹrẹ ní torí díẹ̀ ló fi ṣe pàtàkì gan-an ṣùgbọ́n inú ètò ilé ayé tábà wo tí jẹ́ òmìnira yìí gẹ́gẹ́ bí àwọn ọ̀jọ̀gbọ́n onímọ̀ àti àwọn àwádìí tí wọ́n ṣe wọ́n nígbà mí ẹ̀wẹ̀ istiklal kéèyàn wà nípò òmìnira wọ́n ló pín sí abala mẹ́ta abala àkọ́kọ́ òun náà ni àwọn ìlú kan tó jẹ́ tọ́lọ́run ti dá wọn pé ìlú rẹ̀ téèdì bá a ṣe bá yín sọ̀rọ̀ lọ́wọ́ yìí wọn à sí lábẹ́ ẹnìkankan rí àfi abẹ́ Ọlọ́run tó dá wọn àlùkàn wà bẹ́ẹ̀ tí agbára kan ò colonize wọn rí nínú àwọn ìlú yìí ó ní Saudi Arabia wà Maka tẹ́wọ́ yẹn ìjọ Ọlọ́run ti dá ìjọba àtàkàn ọ̀wá colonize wọn rí gbogbo àwọn tí wọ́n dánwò ọba pa wọ́n run ni
lọ́fi sọ fún àwọn Quraysh nínú Suratul Ankabut nínú Suratul Qasas Ọlọ́run ní kí ló ń ṣe yìí tí ara Ànábì Muhammad sí yìí tẹ́ ẹ wá gbàgbọ́ ẹni tó sọ yìí pé àwọn Ọlọ́run la jẹ́ kí àyíká yẹn jẹ́ àyíká àfọ̀kànbalẹ̀ gbogbo ayé ni a máa jí gbé láyìíká yín kò sẹ́ni tó gbọ́dọ̀ jẹ́ yìí gbé àwọn la fi security ìgbà ẹwọnú sọ akékèké náà lílà bí Quraysh lílà bí hemorrhila bá ṣìtá was-sayf falyabudu rabba hadha al-bayt alladhi at'amahum min ju'in wa amanahum min khawf. ọ̀rọ̀ ní wọn ní nǹkan tí wọ́n ń gbìn o téèyàn jẹ o ṣùgbọ́n òun jẹ́ bí ọ̀pá wọn rí wọn ò rí bẹ̀rù rí ìdí kọ́yàn láyò òkè wọn rírí ọlọ́ni ọba yìí ní kẹ́sìn ìyára Maka àwọn tí wọ́n kọ́ rò pọ́n fẹ́ kúrò náà sí Maka wọ́n ń pè ní kọ́ọ̀mù túbàyì inú Suratul Qaf ọlọ́sọ̀tà wọn ọlọ́ọ̀bá pa wọn rún ni. ń bọ̀ yá àwọn kẹ́tùn bá ń pè ní ashabul fil àwọn afẹnijagun lónà tuntun sọ suratul alam tara kayfa kalẹ̀ alam tara kayfa fa'ala rabbuka bi ashabil fil alam yaj'al kaydahum fi tadlil warsa alayhim tayran ababil tarmihim bi hijaratin min sijil faja'alahum ka'asfin ma'kul. ìlú Kánò wọn sì lábẹ́ ìjọba kan rí àwọn ìlú kan ń bẹ wọ́n gba òmìnira ní wọ́n ti ń bẹ lábẹ́ ìlú kan tójọ́ tí wọ́n gba òmìnira yìí wọ́n gba òmìnira pé ní alìsìkìláàlù lè hakiki ìgbà òmìnira ojúlówó òmìnira tẹ́nikẹ́ni ò lè bá wọn dá sí àlámọ̀rí wọn mọ́ ẹnikẹ́ni ò lẹ́nu ọ̀rọ̀ mọ́ alukanu inú ẹ̀ lamẹ́ríkà wà Amẹ́ríkà under Britain wọ́n wà tẹ́lẹ̀ gbàgbọ́ rárá o afẹ́ Dawah ó di ogun ó dìjà ṣùgbọ́n jọ́nà lọ́hùn ọmọ ogun Amẹ́ríkà wọ́n padà win ọmọ ogun Britain Amẹ́ríkà gba òmìnira istikila alakiki atamu òmìnira pé ẹ lè dá sọ̀rọ̀ wa mọ́ Amẹ́ríkà náà lọ wá di ọ̀gá ayé lẹ́ni tí ń dictate fáyé òmìnira kanu àwọn ìlú kan ń bẹ tẹ́nìkan ò lè dictate fún wọn. lẹ́yìn yẹn lọ́wọ́ àkú alẹ́tìkìlá azọ̀hírì gẹ́rù tam gẹ́rù kámil ìgbà òmìnira àbọ̀ ìgbà òmìnira àbọ̀ èyí ló ṣe pé ọ̀gọ̀ọ̀rọ̀ orí ilẹ̀ ayé lè ní tí wọ́n ti ń bẹ lábẹ́ àwọn amúnisìn tẹ́lẹ̀ òmìnira àbọ̀ ni wọ́n gbà irú ẹ̀ làwa náà òmìnira tàwa náà Nàìjíríà kìí ṣe òmìnira gbogbogbò òmìnira àbọ̀ kí ni túmọ̀ ẹ̀ kí ni túmọ̀ ẹ̀ ó ní pé àwọn tí wọ́n jẹ gàba lé wa lórí kí àwọn tó jẹ gàba lé wa lórí àwọn ìlú yẹn lórí kí wọ́n lọ lára wọn à sí ń bẹ̀ mọ́ léèyàn ṣùgbọ́n wọ́n kù lófin wọ́n kù ní òfin
kàn sí ń bẹ̀ má lára ni àwọn náà ní agbára. Nàìjíríà wa tá a wà yìí tá a bá fẹ́ dìbò tá a fẹ́ yan olórí president ìbò aráàlú yóò lè gbé wọlé àyàfi kí àwọn alágbára àwọn ọ̀gá wa tí wọ́n kú lára kí wọ́n fọwọ́ sí. Nígbà tí wọ́n fẹ́ gbé ìjọba ológun lẹ̀ 1999 níjọ́ tí ẹrù àwọn alágbára yẹn ti bà mí nìyẹn. Ìgbà yẹn bàbá Ìyábọ̀ Ọbásanjọ́ ń bẹ lẹ́wọ̀n. Nínú àwọn tí wọ́n jẹ́ ọ̀rẹ́ wa tí wọ́n ń Britain ọwọ́ wọlé nígbàtí wí tààtẹ̀ tí mọ̀ wípé kò tẹ̀ tí síbò Absalam ló ń bẹ lórí ìjọba lọ́ba sọ ó ní Britain tó ń ti wá o ọ̀rọ̀ kan ta sí létí o pé wọ́n ní our next president bàbá Ìyábọ̀ ni ó sì mẹ́lẹ́wọ̀n. Wọ́n á gbéra tí wọ́n mú kó lẹ́wọ̀n ni ó wà jẹ lórí ní àbó olóṣèlérí tí ó lè bá làákàyè mú. Eré la pé àṣẹ́hùn náà ni president lóòótọ́ ibi àti ń tónù ẹni bá ní nóò fún nóò ni. Ní Nàìjíríà yìí ní àsìkò tí 90s tí Abíọ́lá gbé àkótí ìbò gbogbo ọmọ Nàìjíríà pátápátá àtàwùsá àti Yorùbá àti Ìgbò Abíọ́lá la dìbò fún kó wá jẹ́ ààrẹ wa ṣùgbọ́n àwọn ọ̀gá wa kò tẹ́ wọn lọ́rùn wọ́n da ìbò náà nù June 12 kò sí wàá rí nu torí díẹ̀ ẹni tí ọba tẹlẹ júbà fún wọn ò lè débẹ̀. Yẹn ló sọ yìí pé tí yẹn bá fẹ́ gba òmìnira òdodo ntọ́mà lé ni nínú ọ̀kan náà àwọn àfáà Islam ngbà tí ilé ayé bó ṣe rí tó àwọn yẹn wá ń jẹran rú Islam tí Ànábì mú wá sallallahu alaihi wasallam ó wá ń sọ fún wọn yìí pé ntẹ́ ń jẹran yẹn rú Islam tí Ànábì mú wá tẹ́ ń jẹran yẹn ní àsìkò tẹ́ wà yìí bóyá lè rí ó ń torí pé àwọn nǹkan kan tó jẹ́ ìdínà tọ́jọ́ tako ẹ̀ pọ̀ tẹ́ ẹ̀ bá wá kọjá ẹ̀ lè rí ọwọ́ fún wa ní ìgbésẹ̀ méje ibi ẹ̀ ń lọ yẹn tẹ́ ẹ̀ bá débẹ̀ ẹ̀ gbé ìgbésẹ̀ méje. Ìgbésẹ̀ lẹ́ẹ̀kẹrin ni mo fẹ́ sọ fún wa mẹ́. Ó lẹ́yìn mùsùlùmí ìlú tó bá jẹ́ pé ìlú Islam ni tó yẹ pé majority àwọn èèyàn tí wọ́n ń bẹ jẹ́ Muslim. Nígbà tí ń ka ìgbésẹ̀ wájẹ́ lẹ́ẹ̀kẹrin lọ́kàn wá ń bì. Ó ní tàrír al-watan al-islami min sultani ajnabi ghair islami
rí irú Islam ànábì lò lórí ilé ayé ọlẹ́kọ̀ọ́ gba ìlú Islam yẹn lẹ̀ kó lọ́wọ́ agbára ìta ó ní external power tí wọ́n ń lò lélu yẹn lórí tí ọ̀bẹ ẹ̀sìn mú ọwáka ó lẹ́kọ̀ọ́kọ́ sultan ajinabi siyasi àìlábírèjì ẹ̀ kó lọ́wọ́ agbára ìta òṣèlú political influence ẹ̀ láti lábírèjì ẹ̀ pé tó ẹgbẹ́ òṣèlú wọn tí wọ́n gbé wá ẹ̀lẹ́lẹ́fẹ́ ṣe tẹ́ ẹ̀ lábírèjì ìlú ẹ̀ kú òkè náà ní òṣèlú Islam eré màdé lẹ́ ń ṣe o. ó ní bákan náà wẹ̀tìsọ́ọ́dí ẹlẹbírẹ́tì ìlú yẹn kó lọ́wọ́ agbára ọrọ̀ ajé láti ní Islamic economic system of the life bó la ṣe ọrọ̀ ajé ti Islam. ó bákan náà wàsàkọ́fì ọ̀làjú ìròrí culture civilization ẹ gba ìlú yẹn lẹ̀ kó lọ́wọ́ ọ̀làjú míì tọ́jọ́jọ́ ọ̀làjú tọ́jọ́jọ́ ọ̀làjú Islam ó ní wà kàlákì mọ́ra ìwà ẹ gba ìlú yẹn lẹ̀ kó nù wà míì tọ́jọ́tọ̀ fún ìwà Islam. ó ní wà rúhì bákan náà ìlànà ìdàgbàsókè ẹ̀mí tọ́tọ̀ sí ìlànà ìdàgbàsókè ẹ̀mí Islam ẹ gba ìlú yẹn lẹ̀ ó yẹn ní ìgbésẹ̀lẹ̀ kẹrin síbẹ̀ sọ wá rọrùn báyìí lísì ìyẹn lọ́ọ́ fàtí kálukú fi dákẹ́ sí abẹ́ ìgbà òmìnira àbọ̀. ẹ wo náírà wa àti náírà dà pẹ̀lú dọ́là ní john ní 70s $1 $6 ni bọ́n tí a lọ sí maka ní 80s tó bá mú 20 náírà nàìjíríà dán ọba owó ni gbogbo ọjà máa ṣẹ́wó ni wọ́n máa lé ẹ̀kí nísìn wọn à ní gbà lọ́wọ́ ẹ̀ ò lè rí sẹ́ni bí rí láíláí kọ́ wá kó náírà dání àbí wọ́n bá rí àwọn ọmọ haúsá tí ń gbọ̀n tí ń bẹ ní Saramansur ló lè rí náírà sẹ́ ó yẹ̀yẹ́ ju nǹkan mi lọ. eléyìí ó ní ìtumọ̀ òmìnira kálímà pọ́nà wájì àti wáwà ń bẹ àti gbòmìnira ó di ọdún 53 níbi abára wa rẹ̀ wátàbá lẹ́sìn sí ọ̀rọ̀ àwọn tí wọ́n wà ní Senate ya comments lórí ọ̀rọ̀ òmìnira tó wà ń ta ẹ̀ a rí gbogbo wọn ní agree pé country wa ò develop bí a develop ó sì jẹ́ àdánwò tó tóbi pé a wà nínú wọn ìlú tí ò develop a wà nínú àwọn ìlú tó wá ń ṣàgbé káàkiri ó jẹ́ ohun ẹ̀dùn ọkàn gbogbo ẹnikẹ́ tó bá máa ti lọ ní inú ìlú wa yìí inú kọ́mẹ̀ntì wọ́n ní àwọn ìlú tí a jọ wà pọ̀ tẹ́lẹ̀ tá a jọ jẹ́gbẹ́
lẹ́ni wọ́n ti jù wá lọ. wọ́n á dákọ àwọn ìlú bíi méjì: Malaysia, Indonesia. ana gbòmìnira ni ẹ jẹ́ wo Indonesia. àwọn ní akabu inú gbogbo pé wọ́n ń kó yẹn lẹ́rú láyé jọ́nà lọ́n ti Indonesia lọ́wọ́ sí Holland ìlú colonize Indonesia jọ́nà lọ́n ṣùgbọ́n Holland rí ọ̀fara ti àwọn super power and Germany and France and Britain. Gbogbo population Holland jọ́nà lọ́n wọ́n jẹ́ 5 million. 5 million ní wàá colonize Indonesia tí population jẹ́ 80 million. 80 kí 80 million kọ́ máa bẹ ní abẹ́ 5 million látara ìjọlẹ̀ ìlú. ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ ń gbàdá gba òmìnira tán wọ́n mú ìdàgbàsókè báàlù wọn. wọ́n concentrate lórí báwo ni ìlú wọn ó ṣe dàgbàsókè. bẹ́ẹ̀ ni Malaysia a lọ sí conference kan ní Indonesia bí ọdún 5 nísìn youth conference ni wọ́n wá ní kílù kọ́kọ́ máa sọ ń parẹ́. Malaysia wá bọ́ta wọ́n wá ń sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ ajé táwọn ní. wọ́n wá sọ lórí ọ̀rọ̀ epo pupa pé nínú àwọn nǹkan tó ń jẹ́ ọ̀rọ̀ ló àwọn lé nílé epo pupa Nàìjíríà náà ti wá mú ẹ̀yìn lọ. Nàìjíríà náà ti wá mú ọ̀pẹ. Nàìjíríà yìí ní àìpẹ́ yìí nínú ọmọ Nàìjíríà wá wà náà lọ́wọ́ lọ sí Malaysia. wọ́n ní bó ti wọ́n Nàìjíríà wọn láéláé. táwọn bá jẹ́ ẹ̀ láì tọ́wọ́ ràn yẹn lọ́wọ́ máa èyí kọ́ làwọn ràn lọ́wọ́. inú táwọn fi ń ṣe ọ̀rọ̀ lẹ́ni ìlú yìí láti mú. níbo lè pe bu ajá wà mọ́lẹ́ ni. gbogbo àwọn ọ̀pọ̀ ẹjọ́ kọ̀sẹ̀ntì ọkọ̀ máa lóko gbogbo àwọn bàtà máa kọ́ ti kú. wọ́n tún gbé agiriki wá agiriki tó wà agiriki tó ṣe déédéé ọ̀pọ̀ ẹjọ́ yẹ wà ń bẹ̀. káwọn ọmọ bá lọ kẹ́kọ̀ọ́ lọ nísìn àwọn alumi ń bẹ wọn fọn scholarship tó wá jẹ́ Nàìjíríà wọn ní no scholarship for Nàìjíríà. ìlú ọlọ́rọ̀ ní kílẹ̀ ní. gabara wa ìlú tí lé ní sá ọ̀pọ̀ àwọn ìlú tó dàgbàsókè lé ní ipa tọmọ Nàìjíríà kó mi ò kéré ìfìlà Amẹ́ríkà bẹ́ẹ̀ láìpẹ́ ìjà láwọn òfin Nàìjíríà ní lọ́tírì visa ma wọ́n ní ìhùn kàtí yàn fẹ́ gbà ń lù kọ̀ọ̀kan lóníye ìdáǹgbà Nàìjíríà ti tó gbogbo àwọn expert medical doctor engineer gbogbo ń bẹ lọ́hùn wọn à lè gbé bí ọdún bíi mẹ́ta sẹ́yìn Saudi Arabia wá láàrin ọ̀sẹ̀ méjì wọ́n kú tó 3,000 medical doctor kó Nàìjíríà ètò bá jóbe wọ́n tún ní kọ́ mọ́kọ́ ẹ̀dá ní. àwọn àdégbòbí kò sí àwọn expert wọ́n ti lọ ní tí mo sọ bí ọdún mẹ́ta yẹn wọ́n ní ẹni tó jẹ́ best lórí sọ́jírì Nàìjíríà ọ̀ náà bá wọn lọ. ìlú tiwa bí abára wa nù àwọn náà ti sọ wípé àwọn senate àwọn náà sọ pé kò sí dùnú nítorí di asrock làwọn ti máàkì 53 years pé kò sí dùnú kí n nàfẹ́ dùnú sí sáà jẹ́ tí àwọn àbáwọn àwọn ti ń lura wọn ṣe ibi tí ló ti dàgbàsókè nígbà tí yẹn ń jà ní ìgbìmọ̀ asòfin wọn sì jà lórí kí ló dàgbàsókè lórí kí ni wọ́n jẹ́ kí ni wọ́n mú ni
àpò oníjà sí tí wọ́n bá sọ yí ọmọra wọn lọ́rùn tí wọ́n yí èyí ara wọn àwọn tí wọ́n ní kí wọ́n sọ̀fin ilé alórí tí wọ́n lọ gbá ẹsẹ̀ lọ́hùn ẹsẹ̀ mọ̀ pé wàhálà ti dé nígbà Ramadan sí ń bọ̀ mo sọ president wa ni pé ó ní our society has failed ó ní àwùjọ wa ti fail ẹ̀ náà ti rí failure. Wọ́n á di gbàmíbẹ wọ́n di lé àwọn aṣíwájú lórí wọ́n ní our past and present leaders báwọn ni wọn ò ṣojúṣe wọn ọ̀rọ̀ jù bẹ́ẹ̀ lọ gbogbo past leader kọ́ ni ò ṣojúṣe ẹ máa yọ wọn sọ́tọ̀ ni gbogbo alama nínú past leader náà past leader ni Murtala ìjọba tó ṣe láàrin oṣù mẹ́fà ìtàn ò lè gbàgbé ẹ̀ nílùú inú apásítà òun náà ni Buhari àti ìdí àgbọn ẹ láti yọ wọn kálukú ló níta ọba tó jẹ tìlù tóró ó kò ní parẹ́ ọba àjọ tẹ tìlù bàjẹ́ ó kò ní parẹ́ torí díẹ̀ báyìí kó rí nílùú mi o ìlú wa náà rẹ̀ ìmọ̀ràn mi sí wa náà ni pé kí kálukú wa náà gbà yí pé a fẹ́ ṣe dáadáa ká yí padà láti inú ẹ̀mí Ọlọ́run òun ní yí àwọn ìkan padà pẹ́ẹ́tọ́ bá tó yí padà inú ẹ̀mí sọ́dọ̀ rad àyà kọ̀ọ̀kanlá àkọ́kọ́ nu ìjọba lásán kì í jẹ́ kìlú dáa pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ aráàlú lẹ́yìn náà ká fojúlẹ̀ ká yan àwọn èèyàn gidi ká yan àwọn èèyàn gidi nígbà fẹ́ dìbò tọ́lọ́ ìmọ̀ sọ fún yín ibi ẹ fẹ́ dìbò sí ọ̀dà níbi ìpèlókùtà àṣẹ pé odidi ọdún mẹ́rin lẹ́tọ́ kó Nàìjíríà sí wàhálà ẹ wò ní sàbẹ̀ wọ ẹ ti tún lù lọ́dún mẹ́rin míì fún ọjọ́ iwájú ọmọ yín léwu ẹ wo ya ọmọ yín jẹ́ paasi jam tí wọ́n yunifásitì wọ̀ àwọn tí wọ́n jáde òrìṣẹ́ ẹ wá ń sọ̀rọ̀ Boko Haram ṣèjọba gan kọ́ ni Boko Haram mo sọ fún yín náà níjọ́ mo lọ ṣe wáàsí lọ́fà àwọn aṣọ ìdìbò kan mọ́mù ló ń fẹ́ sọ mọ́mù inú àwọn mọ́mù lọ́fà yẹn ló ń fẹ́ sọ̀rọ̀ oúnjẹ kan àwọn ń lọ sí east àwọn wọ àwọn lọ́sọ̀rọ̀sì láyẹ làwọn olè wá dá wọn lọ́nà ní wá kébù kálukú sọ̀kalẹ̀ everybody wọn ni wo àwọn tàjà àfa àwọn wọlé àwọn ìdáná gbàsí ẹ̀yà fẹ́ dọ́sẹ̀gbẹ́ kan wọn náà youth kọ́pà ẹ̀yà dọ́sẹ̀gbẹ́ kan wọn náà kọ́ sí àwọn ikú basubasu náà wọ́n lẹ́yìn àfa àpínlẹ̀ ẹni Ọlọ́run ní ẹ̀sà màsàdúà wọ́n lẹ́yìn youth corps anaba ń yọ id card wọ́n jẹ́ pé àwọn náà youth corps àtàwọn àwọn náà ti sáàfù àwọn retí láti join wa láìpẹ́ ẹ̀bọ́ àjọyìn aláwọ̀ fífi ilẹ̀ ẹ̀bọ́ àjọyìn nígbà tá a rí sẹ́ńtà àdàrẹ́ iná ń bọ̀ ẹ sáàfù yín tẹ́kẹ́ dé bó ṣe rí nìyẹn kọlọmbá ni dá sí o káwa náà fọwọ́ wa dá sí ìbò yín agbára ni kọlọ̀nkó bá ní tó látọ̀rọ̀ àdá kọlọ̀nkó bá dúwà wa.